Ẹ káalẹ́, ẹ kú àtòwúrọ̀, Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́rú Wednesday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìyẹn àti ọjọ́bọ̀ Thursday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù December pẹ̀lú ọjọ́rú Wednesday tí í ṣe ọjọ́ àkọ́kọ́ nínú oṣù àkọ́kọ́ ti January 2025 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi láti ṣàjọyọ̀ ọdún Kérésìmesì, ọjọ́ kejì Kérésìmesì àti ọjọ́ ọdún tuntun. Mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé ilẹ̀ yìí Olúbùnmi Túnjí Òjó tó sọ̀rọ̀ yìí di mímọ̀ náwó kíkí rẹ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ léyìí tí ó ń rọ̀ wọ́n láti lo àkókò ọdún tí oníkálukú yóò ríra wọn pẹ̀lú ìfẹ́ tó lọ́rìn, àlàáfíà àti ìṣọ̀kan gẹ́gẹ́ bí orúkọ ọdún náà. Mínísítà yìí wá sọ pàtàkì àjọyọ̀ ọdún yìí gẹ́gẹ́ bí ìgbélárugẹ ìṣọ̀kan àti láti mú àjọṣepọ̀ tó lágbára ó wáyé láàrin mọ̀lẹ́bí àti agbègbè. Nígbà tí ó ń kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí kú ayẹyẹ àyájọ́ Kérésìmesì àti àmójúbà ọdún tuntun 2025, Mínísítà Túnjí Òjó wá pèpè fún àlàáfíà tí yóò tún máa jọba, ìṣọ̀kan tí yóò mú àṣeyọrí bá orílẹ̀-èdè àti àgbègà. Wọ́n ti fi àrídájú tó nípọn lélẹ̀ fún olùdókòwò tó wà ní ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú North East àyíká tó dáa fún iṣẹ́ wọn àti ààbò tó péye fún ìdókòwò wọn. Alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú North East ìyẹn Honorable Folúṣọ̀ Bàdéjọ tí ó sọ̀rọ̀ ìdánilójú yìí nígbà tí ó gba àwọn aṣojú iléeṣẹ́ CMBN Kwari lálejò sí ọ́fíìsì rẹ̀. Akọ̀ròyìn wa Anthony Gandoro náà pẹ̀lú àwọn tó jọ wà níbẹ̀. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. East tí olú iléeṣẹ́ wọn fi kalẹ̀ sí Àtàn Ìjẹ̀bú ni Ọlọ́run fi agbègbè náà dárọ̀lá pẹ̀lú ohun àlùmọ́ọ́nì tí yóò máa ṣe àwọn èèyàn lóore. Láti jẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ tó lọ́rìn ó wà láàrin àwọn olùdókòwò ní ìjọba ìbílẹ̀ ọ̀hún, alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú North East ìyẹn Honorable Folúṣọ̀ Bàdéjọ ṣe ìpàdé pẹ̀lú ìkan lára àwọn olùdókòwò ní ìjọba ìbílẹ̀ náà fún ìfọwọ́sowọ́pọ̀ láti jẹ́ kí ohun àlùmọ́ọ́nì ìjọba ìbílẹ̀ náà ó di ohun amáyédẹrùn fún àwọn èèyàn ní ìjọba ìbílẹ̀ náà. Nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé náà, aṣojú iléeṣẹ́ Kwari ìyẹn CMBN sọ̀rọ̀ lórí ìfọwọ́sowọ́pọ̀ ohun àjọṣe wọn pẹ̀lú alága náà. Nígbà tí ó ń sọ kókó pàtàkì iṣẹ́ akọ̀ròyìn àti ìjẹ́ kí àwọn èèyàn ó mọ ohun tó ń ṣẹlẹ̀ ní tìlé tóko, iléeṣẹ́ CMBN wá ṣèlérí láti fi tó àwọn oníròyìn létí nínú ètò kan tí í ṣe ojúṣe àwùjọ èyí tí iléeṣẹ́ wọn yóò gbé kalẹ̀ fún àwọn agbègbè láìpẹ́. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Ìdòwú Ògúnbàjò ló ń ṣe àtúpalẹ̀ ìròyìn. Bí ó ṣe kù dẹ̀dẹ̀ ká aṣọdún Kérésìmesì báyìí, olórí àwọn àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn wọ́n ti fọ́n rere ìkìlọ̀ bóde fún àwọn èèyàn tí ó nímọ̀ràn ìhà ọ̀daràn nínú láti jìnnà rere sí ìpínlẹ̀ náà àbí kí wọ́n fi mú kàtà òfin àjọ náà. General Aládé Adédìgbà tí í ṣe òṣìṣẹ́ fẹ̀yìntì ológun tó jẹ́ alákòóso ẹ̀ka ìpínlẹ̀ Ògùn ní ó sọ̀rọ̀ ìkìlọ̀ yìí lásìkò tí ó ń ṣe ìgbáradì fún àwọn ẹ̀ka àjọ náà nílùú Ìjẹ̀bú Òde, ìpínlẹ̀ Ògùn. Akọ̀ròyìn wa Anthony Gandoro náà pẹ̀lú wọn wà níbẹ̀ tó sì jábọ̀ tó ṣẹlẹ̀ lọ́hùn. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àwọn àmọ̀tẹ́kùn ní ẹ̀ka ìpínlẹ̀ Ògùn ìyẹn General Aládé lẹ́ni tí í ṣe òṣìṣẹ́ fẹ̀yìntì àwọn ológun tí Ọ̀túnba Wálé Yusufu ṣe aṣojú rẹ̀, ó sọ wípé ìṣàfihàn ìgbáradì jẹ́ ìkan lára àwọn tí ẹgbẹ́ náà gbé kalẹ̀ láti fi hàn àwọn ará ìlú wípé àwọn ṣetán láti gbógun ti ìwà ọ̀daràn àti ìkọlọ̀ràn sí. Ó fi kún un wípé ṣíṣàfihàn ìgbáradì àwọn àmọ̀tẹ́kùn yìí ni ìjẹ́rán wọn láti dáàbò bo àwọn ènìyàn àti dúkìá wọn pàápàá jùlọ ní àsìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún yìí. Nítorí náà, àwọn ẹgbẹ́ náà ṣe àfihàn àwọn ibi kan tí wọ́n gbàgbọ́ wípé wọ́n jẹ́ ibi ìpamọ́ fún àwọn kọlọ̀ràn sí nílùú Ìjẹ̀bú Òde. Lára àwọn ibi tí wọ́n ṣe àmójúbà ní Ìdẹ́pò, Ìtàǹtẹ̀bọ̀, ibùdókọ̀ ẹ̀pẹ́ tó wà ní Ìjẹ̀bú Òde, Paramount, òpópónà Àwùjalẹ̀, Lápò, Olísà, ibùdókọ̀ Ìbàdàn tó wà ní Ìjẹ̀bú Òde, roundabout tó wà ní Mòwó. Lẹ́yìn tí ìṣàfihàn tí wọ́n ṣe káàkiri yìí ti ṣe ìkìlọ̀ fún àwọn kọlọ̀ràn sí ohun ọ̀daràn wípé àwọn àmọ̀tẹ́kùn wà ń ta. Iléeṣẹ́ àmọ̀tẹ́kùn wá fi dá àwọn olùgbé Ìjẹ̀bú Òde àti agbègbè rẹ̀ lójú wípé kí wọ́n máa retí ààbò tó péye
láti ilé iṣẹ́ wọn nígbà pọ̀pọ̀ ṣìnṣìn ọdún yìí, pàápàá jùlọ kó tó di pé wọ́n ṣe ọdún, lásìkò tí ọdún bá ń lọ lọ́wọ́lọ́wọ́ àti nígbà tí ọdún bá parí. Láti ilé iṣẹ́ NTA Ìjẹ̀bú Òde. Alákòóso àgbà tí í ṣe ọ̀gá àgbà pátápátá fún àwọn ọlọ́pàá Káyọ̀dé Ẹgbẹ́tókun ti pàṣẹ fún ilé iṣẹ́ ẹ̀ka ìwádìí ọ̀daràn láti bójútó ẹjọ́ Jimoh Abdulkadir kan tí ó kú nígbà tí ó wà ní àtìmọ́lé àwọn ọlọ́pàá nílùú Ìlọrin. Jimoh Abdulkadir yìí ti ṣe ènìyàn ọmọ ọdún márùndínlógójì ni ó kú sínú àtìmọ́lé ọlọ́pàá ní 20 oṣù kejìlá ọdún 2024. Níbẹ̀ ni ọ̀gá ọlọ́pàá yìí ti pàṣẹ fún àwọn ẹ̀ka yìí láti bẹ̀rẹ̀ ìtọ̀nà ìwádìí okùnfà ikú rẹ̀ láì ní kọ́nùkọ́ kankan nínú. Ọ̀gá àgbà àwọn ọlọ́pàá yìí wá pàṣẹ ní ìlú Ìlọrin nígbà tí ó lọ wò bí ó ṣe ń ṣẹlẹ̀ ní olú ìlú iléeṣẹ́ náà, bí ó ṣe ń lọ tó sì lọ bá àwọn mọ̀lẹ́bí olóògbé yìí kẹ́dùn. We are Muslim people and we are bright. Ìwà ní ojú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube, a tún wà lórí TikTok náà. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.